Africa Content TV.
Ẹ̀jẹ̀ ká ṣe lérò, ẹ̀jẹ̀ ká ṣe lérò.
ṣẹyẹ ọmọ kábọ̀ dúró ṣẹyẹ 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 ọmọ kábọ̀ dúró ṣẹyẹ. Àfíìsì abúlé ọmọ káàkiri ìṣe sẹ́wọ́nsì ṣe gbogbo fún ẹ gbogbo ẹ̀rọ sí ìwé gbogbo ọ̀rọ̀ sí kẹ̀lẹ̀ ṣe ní àríṣẹ́ àwọn àkọ́kọ́ rẹ̀ ṣe ní káàkiri gbogbo ẹ̀rọ sí ìwé gbogbo ẹ̀rọ sí kẹ̀lẹ̀. Orí títí ni wọn ò ní gbà kéèké bí àwọn ti lè fi ṣe tó fún ọ lọ́wọ́lọ́wọ́ nítorí lọ́dọ̀. Orí títí ọmọ bá fún ẹ̀ṣẹ̀ ṣe yó. Ṣé ìwé ẹgbẹ́ pàtàkì ló ń sinmi níyàwó ẹbí pàtàkì ló ń tẹ̀yàwó fọ́mọ ní ọjọ́ ìlú gbogbo ló tẹ̀kù ọ̀pẹ́ di ìkàlẹ̀ olówó ni wọ́n. Ìjọba bá wá ní torí pé lọ́wọ́ pẹ̀lú ìjọba àwọn ni wọ́n jọ ń ṣe pọ̀ kéré ìyàwó àwọn òṣèlú. Ìjọba àtọwọ́wọ́ àárín ìwọ́dù ìwọ́dù ọba fẹ́fẹ́ wọ́n yàtọ̀ sọ́wọ́ àdìgbò yàtọ̀ síjọba. Ìṣẹ́jú tó sí ìkèlè olúwa ẹ̀fẹ̀. Ọlọ́pàá wọ́n sọ̀rọ̀ nínú kú rẹ̀ ìwé mímọ́. Wọ́n ká pẹ̀lú àwọn ìjọba káàbọ̀rọ̀ fún wọn káàkó wọlé káàkiri wọn sí. Àwọn olójú ọlọ́run ìjọba. Ṣé wọ́n lé lọ́wọ́? Ọ̀rọ̀ mi wọ́n lé
tún fàbí sí olówó ọlọ́run báyé fún ìrètí èmi àwọn olówó ni yóò ti fi kéré bí lọ ẹgbẹ́ ọ̀rọ̀ òfin olówó olówó tó bá pẹ́ nínú ẹbí ètò olówó tó náwó lọ́pẹ́ díẹ̀ inú ìgbádùn àyíké ní wọn àwọn bá ń bí. ó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn bá ìwé ìṣèjọba wa ní lọ́wọ́ má ṣe wá lọ́wọ́ ṣùgbọ́n ó kéwàá bí ẹ̀jẹ̀ àti pàkọ́ṣẹ́ iṣẹ́ náà ló ń bí tó ní bọ̀ kò lè lọ́wọ́ kọ́ ọlọ́run má ṣe wá lọ́kọ̀ ṣiṣẹ́ lásán. Adébẹ̀rẹ̀ ẹ̀ka owó iṣẹ́ wàláì omi ìyàwó ìṣọ̀lẹ̀. Ìwé ṣe fẹ́ pápọ́ṣẹ́ láti kékeré. Ó tẹ̀ fún. Ìwé ṣe fẹ́ pápọ́ṣẹ́. Só vamos chegar.